ìyá àwọn yìí wọ́n respect Islam tẹ́lẹ̀tẹ́lẹ̀ kódà bí wọ́n gba Islam àwọn bàbá tí wọ́n bí wa àwọn tí wọ́n gbé Islam wa ẹ̀wọ̀nà tí wọ́n gbà spread Islam o wọ́n fi ọmọ aláwo wọ́n kọ ọmọ aláwo ní kéwú wọ́n wà á mú aláwo lọ́rẹ̀ ìtàn kan ṣẹlẹ̀ nílùú kan nílẹ̀ Yorùbá àwọn tí wọ́n bá mọ ìtàn wọ́n ti mọ rántí ìlú tí kinní yẹn ti ṣẹlẹ̀ ìmáàmù ìlú yẹn òun ló mú olórí olóró lọ́rẹ̀ láì bá sáwó ó wá dìgbà kan wọ́n ti close débi pé tí bàbá yìí bá wá níjọ́ Iléyá ẹran tí wọ́n pa wọ́n tó fún bẹ́ẹ̀ bàbá yìí wá pè pé wá ọ̀rẹ́ wa kí ni èrò tẹ́ ẹ mọ́ ń ṣe tẹ́ ẹ mọ́ ń pé káwọn èèyàn ọmọ jáde yìí máa ń kó nira bẹ́sìn tiwa èmi àti ẹ a sì pera wa lọ́rẹ̀ àti tí bàbá yẹn ń torí sọ̀rọ̀ ẹ sínú a sì pera wa lọ́rẹ̀ ó ṣe jáwé obìnrin wa ọmọ jáde gbé sọ́sàn tàbí kó gbé sóru mú kan nínú méjèèjì ó ní ẹ ó nira díẹ̀ o nígbà tí wàhálà pọ̀ ó ní ọ̀rẹ́ mi àfà ọmọ ń tá ṣe ẹ jáwé obìnrin yẹn ọmọ jáde àwa láàjọmọ̀ láàrin ara wa àwọn ọmọ kéde tiwa pé orò ọjáde ìjọba yìí o ẹnìkan kan ọmọ jáde àwa láàmọ̀ páàní jáde mọ́ ẹ̀yin ẹ máa ṣe ti yín lọ àmọ́ ẹ má jáde láti wá fi wá ṣẹ̀sín ẹ sọ fáwọn ọmọ yín ká má fi wá ṣẹ̀sín ká má sọ wípé kò sí nǹkan kan bẹ̀ mọ́ ní ọ̀rẹ́ mi kò sí nǹkan kan bẹ̀ àmọ́ tẹ́ ẹ bá lọ fi wá ṣẹ̀sín á jáde against yín o ọ̀rẹ́ mi òdodo ni mo sọ fún ọ o aráàlú ọmọ tó ń ṣẹlẹ̀ wọ́n sákàn rí pé lọ́jọ́ tí wọ́n bá ní kán jókòó kalẹ̀ nítorí orò ó kálukú ń jáde kò sẹ́ni tó challenge wọn mọ́ àmọ́ lọ́dọọdún àwọn olóòrùn yẹn ànáǹsì pé àwọn jáde ìjọba yìí o orò ọjáde ìjọba yìí o bí wọ́n bá ti ń wí iná ibẹ̀ làwọn yóò ti máa rẹ́rìí pé rẹ̀ ẹni tó ti kú tán tí ò sí nǹkan kan bẹ̀ mọ́ ìgbà òjijọ́ kan làwọn ọ̀dọ́ àfárá bá dé náà bá tún ànáǹsì bí wọ́n ṣe ànáǹsì wọn ní níbo kò sí ní tó jọ gbogbo tó bá díàdùlélẹ̀ àfá àti ọ̀bá dá sí ìjọ náà lọ́hùn kèfèrí ni wọ́n ń pè àbálọ àbábọ̀ làwọn ọ̀dọ́ tìbí náà bá kóra wọn jọ ló bá di sẹrímọ́nì padà ló bá di tẹ́ ń pa màálù ló di tẹ́ ń sọdún níjọ́ orò ló di táwọn náà ń jáde pé àjọ kú bẹ̀ ni ẹ ṣe pa ẹ̀sìn tiwa rú àwọn bàbá tí wọ́n kọjá ọgbọ́n ni wọ́n dá tí Islam fi gbalẹ̀ Yorùbá òmùgọ̀ tí wọ́n ìlú wa dọ̀gbọ́n ọgbọ́n tí yín ìlú ń dòmùgọ̀ bọ̀. kò sí ní tó burú èyí tó ga jù nínú ọgbọ́n ni kí mùsùlùmí ó fi ọpọlọ dá ọpọlọ ní Islam ọpọlọ ọgbọ́n ni mo fẹ́ lò kì í ṣe ọpọlọ káwọn tọ̀hún má bá mi tu sí nǹkan mi wisdom ọgbọ́n ni mùsùlùmí fi jagun kì í ṣe gbogbo ìgbà náà lógún gíragíra ẹjẹ́ ṣe kíní ànígbà ẹ kàn máa promote tí ò lórúkọ ni ẹni tá yí ọmọ ẹja yí ọmọ ẹni tí ò sí nǹkan kan lọ́wọ́ ẹ̀ ó dán kan wò nǹkan kan ò ṣe kó dàbí nǹkan ò ṣe torí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ò ṣe lórí ẹ̀ wàláì mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ò ṣe ó dán kan wò ó dán kejì wò wọ́n rà àwọn ọmọ yín tó jáde kan yẹ̀yẹ́ gbogbo ẹ̀yin bàbá wọn wọ́n rí pé kò sí tó ṣẹlẹ̀ kò sẹ́ni ọwọ́ ẹ̀wọ̀n nu wọn kò sẹ́ni tí wọ́n mú tìyá ọlọ́sùn yẹn bá wọn lójijì ìyẹn náà fi láwò pé àwọn kìíní yìí sáwọn náà ni wọ́n tún wá jáde náà tó ń fi wá ṣẹ̀sìn ni wọ́n bú ẹ̀sìn wa báyìí lóò àwọn náà jáde àjọ fani